Bàbá Èkìtì fi ọ̀rọ̀ ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sí Okere of Okere land àti ọba Olugbo Ati Okere land, ọba Akírùntán, pé ìyẹn tí wọ́n pè ní ọba Tẹ́rù, wípé àsìkò tàn kán láwa yìí o, wípé àsìkò àti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho káwọn Fúlàní kí wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá, pàápàá àwọn Fúlàní dáràndáràn. Ohun tí bàbá Èkìtì ń sọ rèé o. Wọ́n yànnàná gbogbo ọ̀rọ̀ inú fọ́nrán o. Gbogbo àwọn ìtàn tí àwọn kábíyèsí tí wọ́n dárúkọ tí wọ́n ń pa lóríṣiríṣi, pé àsìkò tàn kán leléyìí o. Ẹ wò, lára àwọn ìdí tí bàbá Èkìtì tún fi fọ̀rọ̀ yìí lẹ̀ ń bẹnu fọ́nrán yìí, ẹ jẹ́ á gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. Kẹ́ ẹ tó wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá Èkìtì, ẹ gbọ́ ohun tí Okere of Okere land sọ nípa ọ̀rọ̀ rọ́bọ́tọ́ àbí òrọ́bọ́tọ́ tí ó dàbí ẹni pé bàbá Èkìtì ló fẹ́ máa dájàlẹ̀. Ẹ gbọ́ ìtàn yẹn, kẹ́ ẹ gbọ́ ohun tí Okere of Okere land sọ. Ẹ gbọ́ nu fọ́nrán yìí. It's not our history. Oòduà, Almaroof, wọn ọ̀rọ̀ látàrí lọ́tọ̀ọ̀run níbo wọ́n ti rọ̀. Rubbish history. Ìgbà tí Alaafin kúrò ní Níkì, ibi tó dé sínú wọn ń pè láàfin, ó sì wá bẹ́ẹ̀dì sí i. Bí bóyá ọ̀rọ̀ bọ̀tọ̀, òye obìnrin tọ́jọba yẹn. Ọ̀rọ̀ bọ̀tọ̀. Ṣakí ló kú sí. Ẹni tó wà ń bí báyìí, bàbá wa ní gbogbo wa. Bàbá wa ní. Mo dẹ̀ fẹ́ kí kárí gẹ́gẹ́ bí bàbá. Màá bẹ ẹ̀yin Ọ̀yọ́, ẹ dákun, ẹ bá wa súnmọ́ bàbá yìí dáadáa. Ọlọ́run ti gbé sípò àgbà ọmọdé ni. Ẹ má dalẹ̀ o, ẹni bá dalẹ̀ á bálẹ̀ lẹ́ ni o. Ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ ni. Kábíyèsí, gbogbo Ṣakí kí yín. The first city was Ọ̀yọ́ Òkúta. Ọ̀yọ́ Òkúta ni wọ́n kọ́kọ́ tẹ̀. Torí rubbish history táwọn Ifẹ̀ ń sọ yẹn, ìyẹn ń ṣe history wa. Táwọn tó jù wá lọ gan pè wá ní bàbá. Pé tó bá kú 5 naira Akíntóyè máa make sure pé ó ṣe rẹ́kọ̀dù ẹ̀. Làwọn kan at age of 90 làwọn kan ṣẹ̀ wá ń pe bàbá yẹn lólè. Àwọn tí ò ní tẹ́gbẹ́, àwọn tó jẹ́ pé tó bá dá wa fún wọn láàárọ̀, alẹ́ wọn ó máa bìtà gan. Àwọn bíi Florence, Fúnmiláyọ̀ tí ò láyọ̀ ọ̀nú, ọmọ Fálẹ́yẹ Àjàkáyé. Ẹ jẹ́ kó máa gbéra ìṣépè bàbá Akíntóyè kọ́ ló ń gbé ṣépè. Mo kí kàkà kí Olódùmarè Adéyèkáyé, ojúlówó ọmọ of Yorùbá land, àgbà akọni of Kóòtù Òjíire, the last born of our hero, olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ọmọ ládé ládé Aláàfin òládé adé aládìkún lágbàfà Aláàfin, ọmọ aládé ṣẹṣẹ fún. Èmi a máa wí pé bẹ́ẹ̀ bá so ẹran yín mọ́lẹ̀ níwájú ilé aládìgún, ibi tẹ́ ẹ so mọ́lẹ̀ máa bá. Bẹ́ẹ̀ so àgbò yín mọ́lẹ̀ níwájú aládìgún, ibi tẹ́ ẹ so mọ́lẹ̀ máa bá. Torí kò sí ní tí bàbá wọn fẹ́ ránṣẹ́. Ṣùgbọ́n tọmọbìnrin rọgbọdọ̀ tó níwájú tó lẹ́yìn bá kọjú níwájú ilé àwọn aládìgún, wọ́n máa ń fi irú wọn ṣaya ni. Torí àwọn òun fẹ́fẹ́ kúfẹ́. Àjọ̀nú aboríre gbèdè, ẹkùn ọkọ rọ́pò ọkọ tó yọ̀ sí. Ẹni tán papapapa tí ò kú, ọ̀tá ń tì í sí gbóǹtira rẹ̀ sọ́nà. The only son that we have tí Fúlàní bẹ̀rù ẹ̀, wàá jayé ẹ pé wọ́n máa lu àwọn ọ̀tá rẹ̀ mọ́gbà mi láṣẹ Olódùmarè. Ẹlẹ́ẹ̀rí mi látàárọ̀, ìkẹ́sàsì bí orin bàbá wa Orlando olóní bó ti jẹ́. Ṣùgbọ́n mo kàn fẹ́ wá
torí ẹlòmíì á máa ṣùwà tí ò dáa á dẹ̀ rò pé n tó ń ṣe n tó dára ni kì í ṣe orú àkókò yìí là ń jà fún ìlú pé gbémi ṣe jáde ní Èkìtì ń sí o tàbí tí mo jáde ní Ìpotì ń sí mo fẹ́ máa jà fún Ìpotì kí n máa dojú ìjà kọ Ìjẹ̀rò tàbí Adó tàbí Ìfàkì kì í ṣe ní ìkórìtà tá a wà yìí ni mo fi wá ń sọ fún ẹ̀yin bàbá wa pìtàpìtàn tẹ́ ẹ fẹ́ fìtàn da ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ fìtàn da ilẹ̀ kóòtù òjíire rú we don't need it now ṣé ló yẹ kájọ sọ wá papọ̀ torí àwọn tó ń bá wa fà yóò padà lẹ́yìn wa mo wo programu bàbá wa oníṣà Okere ti Saki tán pa ìtàn tí ò lè ṣe ìran wa láǹfààní tí ò lè ṣe ìlú Saki gan láǹfààní wọn lágbà yìí ṣòro bí èwe ọba Saki ṣòro bí èwe tí ò lè ṣe wá láǹfààní kábíyèsí a nílò orú ìtàn ẹ báyìí torí àwọn tó gbógun tì wá ń bẹ lẹ́yìn kùlé wa sà tẹ bá wádìí dáadáa wọ́n ti pa ọmọ Saki gidi o ojúlówó ọmọ Saki ẹ má fi wá ojú rere àwọn Fúlàní ẹbẹ àti gbà pé ẹ fi Buratai yé Buratai ní ẹ fi jóyè ẹ fi ìtàn lẹ̀ gbogbo ẹ̀yin pìtàpìtàn ẹ fi ìtàn lẹ̀ bí a ṣe máa borí àwọn tó ń gbógun tì wá lórí nǹkan ìní wa yìí ní kẹjẹ ká gbójúlé. Let us secure our land and our people. Torí kí ìran kóòtù òjíire bá lè ní ìsinmi gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Kì í ṣorú àkókò yìí ló yẹ ká máa pa gbogbo ìtàn tẹ́ ẹ̀ ń pa yìí. Ó ń fún àwọn ọ̀tá tó fẹ́ pa ìran Yorùbá run ó fún wọn lágbára ní. Kábíyèsí a lè máa dárúkọ Saki ní ilẹ̀ Yorùbá kan ní ìlú wo ló ń jẹ́ Saki. Bàbá mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn kábíyèsí ṣé Okere ti Saki yes Okere of Saki land ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìtàn kọ́ ló kù bí afẹ́kẹ́yìn bàbá yẹ kẹ́ ẹ dìde bí ogun ò ṣe ní borí ilẹ̀ wa bí ogun ò ṣe ní máa pa àwọn èèyàn wa nípakúpa táwa náà ò ní sinmi lórí ilẹ̀ tá a jogún lọ́wọ́ àwọn bàbá wa ló kù. That is the only heritage that we have now nílẹ̀ yìí òun náà dẹ̀ fi ń gbógun tiwa. Ẹ fi tàn lẹ̀ bá mi kábíyèsí ẹ dákun ẹ fi tàn lẹ̀. Mo ti sọ náà ọ̀rọ̀ mi rí bí ènìyàn bá bímọ mẹ́ta mẹ́rin ó máa ní ààyò ńbẹ láàrin àwọn lọ́balọ́ba ẹ máa ní ààyò ńbẹ tọrọ yín máa yéra yín bẹ́ẹ̀ ni ó ti wà láti tètè kọ́ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí ayé àìnípẹ̀kun ṣùgbọ́n ẹ má pa ìtàn tí ó fún àwọn ọ̀tá lágbára láti wá ṣe wá bí ọ̀ṣẹ́ ṣe é ṣojú ní ilẹ̀ kóòtù òjíire. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn bàbá mi tẹ́lẹ̀ yẹ kẹ́ ẹ jẹ́ ká sowọ́ papọ̀ ká support Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá how to flog this enemy out of our land. Mo ń bọ̀ lórí àwọn tọ́nà ti gba ìjọba tọ́nà délé tọ́nà ti gba délé lóòótọ́ níbi tó jẹ́ pé ìran Yorùbá ló ti ń ṣera wọn là ń parọ́ fúnra ara wa là ń pọ́n jẹ̀bẹ̀tẹ̀ lákìsà tí irọ́ tó dọ́jà alówó lọ́wọ́ là ń rarọ́ òtítọ́ wa dọ́jà wọ́n ń kùtà lójú wa ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹ. Àwọn kan sọ fún wa pé Adélé ti wọlé o wọ́n ti gba ilẹ̀ Yorùbá o wọ́n ń pààyàn ní Fúlẹ́ ní Ìgbómìnà wọ́n lé wọn kúrò ní ìlú ó ti wọ Ọ̀fà ó ti wọ Ọ̀rá Ìgbómìnà wọ́n dẹ̀ sọ fún wa pé wọ́n ti gba ìlú àdẹ̀rí wọn àárí wọn gómìnà tí Nàìjíríà sì gbé síbẹ̀ ló sì ń ṣiṣẹ́ lọ́wọ́ kánsẹ́lọ̀ kọmíṣánná civil defence ọlọ́pàá wọn ló yìí ń ṣiṣẹ́ lọ́wọ́ àárí adelé kankan àbí ṣé Ọ̀ṣun àti Kwara ò ní adelé ni irọ́ ń parọ́ fúnrọ́ olè ń pè èèyàn lólè abatẹnijẹ́ ń pè ní lábanijẹ́. Kábíyèsí ẹ dákun ìjókòó ẹ̀yin àgbà bí
ìran ọmọ kóòtù òjíire Yorùbá ó ṣe ní ìsinmi tí ogun ò ní tẹ̀yìn wá ìlú wa mọ́, tí ìran Yorùbá ò ní kúkú òjijì. Ìtàn tá a fẹ́ gbọ́ nìyẹn, pé àwọn bàbá wa ti jókòó ní gbogbo òkè Ògùn, àwọn bàbá wa ti jókòó, wọ́n ti pín, wọ́n ti là bí wọ́n ṣe máa rìn. Ó yá ẹ̀yin ọmọdé yìí kan bábá náà fẹ́ ṣe. Àwọn bàbá wa ní Ògùn state wọ́n ti ṣe títí wọn, àwọn tèkó, àwọn tọ̀yọ́, àwọn tọ̀ṣun, tèkìtì, tòǹdó, tó fi dé Kwara, tó fi dé Kogi, tí ìran Yorùbá ò fi ní àlàáfíà. Ìtàn tá a fẹ́ máa gbọ́ nìyẹn sà. Òun ló mú mi fò fẹ́rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tó fi di Oǹdó gbàmù lọ́dọ̀ bàbá wa Olugbo of Ugbo land, ọba Frederick ṣe Adétẹ̀rù àbí no Frederick bí mi ò bá morúkọ wọn mo mọ̀ wọ́n sí ọba tí, bàbá tó ní ọba tí àwọn ní kábíyèsí Olugbo of Ugbo land. Bàbá ẹ fi tàn lẹ̀, a mọ̀ pé ẹ̀yin lẹ́ni Ilé Ifẹ̀, ṣẹ gbọ́ mi, bàbá yín ló dá Ilé Ifẹ̀ lẹ̀. He showed that you are authentic son of the soil. Ṣé gbọ́ mi sà, pé ojúlówó ọmọ ọkọ nìyí. Ẹ fi tẹ̀yẹ́lẹ̀ nánà. Ṣé gbọ́ mi bàbá mi. Bàbá ibi sẹ́kítì yẹn àbí tán láwọn wà ní library tán ń sọ̀rọ̀ tán ń làágùn lórí igi mú yẹn. That energy kan jẹ́ ká wá lò to secure the Yoruba land, to secure our land. Gbogbo ìtẹ̀tẹ̀ ẹ sọ lọ́kọ̀ rẹ̀ ti ṣùgbọ́n ẹ fi tán lẹ̀ sà. Ugbo torí ẹ ti sọ pé gbogbo èdè tó wà nílẹ̀ Yorùbá, ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ni èdè, ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ni gbá, ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ni we agree sir, no controversy, we agree, but ẹ fi yẹlẹ̀ náà sà. A nílò ìtàn, kò sí ìtàn tẹ́ ẹ lè sọ́ọ̀sì yìí tí ìran wa yìí máa entertain yẹn. It show that gbígbà tó bá ní pé ẹ fẹ́ràn àwa tí à ń jẹ́ ọmọ tá a sọ pé orísun wa Ilé Ifẹ̀ ló ti wá. Ṣé gbọ́ mi? Torí nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ẹni gbogbo wa kọ́ lọ́mọ Odùduwà. Bẹ́ẹ̀ ni bàbá àti tiyín ọ̀tọ̀, bàbá àti tèmi ọ̀tọ̀, àbí bàbá yín ló bí Ògún. So ẹ fi tán lẹ̀ ìtàn tẹ́ ń payẹ, ìtàn tí gbogbo yín ń payẹ, ó ń da nǹkan rú ni. Give the enemy energy láti máa wọ ilẹ̀ wa. Agbára tẹ́ ẹ ní tẹ́ fi ń pa ìtàn yẹn, agbára tẹ́ ẹ ní tẹ́ fi kọ ìwé, pé gbogbo ìwé wà over 1,000 bíi 2,000 lẹ́kọ̀ọ́ sà. Agbára yẹn wá lò ó ká fi flush àwọn Fúlàní out of our land. Bàbá mi Olugbo, bàbá Olugbo, ẹsẹ̀ odò nílàjẹ́, abẹ́ ẹ̀ mọ̀ pé àwọn ará bíbá ilé ìgbàrí omi wọlé. Àbí gbogbo pípa tán pààyàn káàkiri, ṣé wọ́n ti pa ọmọ Ìgbò kankan? Ṣé wọ́n ti kidnap ọmọ Ìgbò kankan? Tí wọ́n bá tẹ̀ kidnap àwọn ọmọ Ìgbò ní àkókò ní Ìlàjẹ side, tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ sọ pé bàbá yín ló ní, àwọn bàbá yín ló ní Ilé Ifẹ̀, tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ìran kóòtù òjíire ọmọ Yorùbá Ilé Ifẹ̀ láti lọ, ẹ̀yin ló yẹ kọ́ ọ̀rọ̀ Yorùbá ọmọ múláyà ìjùsà. Ṣé gbọ́ mi sà? Àkókò ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún. Ìgbà gbígbìn ọ̀tọ̀, ìgbà bíbomirin ọ̀tọ̀, ìgbà kíkó èrè ọ̀tọ̀. Àkókò tí ìran kóòtù òjíire wà lẹ́nìí sà, kì í ṣe àkókò ìtàn. We will not entertain any ìtàn again. Let us fight our enemy. Tá bá wá fight our enemy tán, tí ìran wa ní ìsinmi, tí ilẹ̀ wa ní àlàáfíà, all the wrong tí àwọn fọ́fadà wa ti ṣe, ẹ lè máa sọ pé ẹ fẹ́ correct ẹ̀. Tá a jẹ́ pé kò sẹ́ni tó ń gbógun tì wá nígbà yẹn. Wọ́n ń pa wá lọ́tún, wọ́n ń jí wá gbé, ẹ̀yin wá gbé ìwé ìtàn kalẹ̀, ẹ wá ń pa ìtàn. Ẹ wá pa ìtàn. Eku òkè bí eku ní ilẹ̀ kóòtù òjíire, ìtàn lẹ wá ń pa. Fúlàní kó àáké, àdá, ọkọ̀, wọ́n kò ti wá lọ́rùn, ìtàn lẹ wá pa. Wọ́n à ń gbọ́ nínú ìwé ìròyìn pé odidi ìlú kan Fúlàní ti lé wọn kúrò, ìtàn lẹ wá ń pa. Ṣé àwọn ìgbómìnà kì í ṣe Ilé Ifẹ̀ náà ti lọ ni? A máa rí lára àwọn ọmọ ìgbómìnà tó jẹ́ pé bàbá yín Ugbo ọba Mákì ló jẹ́ pé òun ló bí òun náà rìn lọ síbẹ̀ yẹn ni tó lọ tẹ̀dó sọ̀hún. Ó yẹ kí ẹ̀yin ló yẹ kí ọ̀rọ̀ Yorùbá ó ká lára jù sá.
how to flush the enemy out of our land. Ẹ fi tán lẹ̀ sà. Bàbá wa ọba tẹ̀rù, ẹ fi tán lẹ̀. Ẹ fi tán lẹ̀. We will not entertain any ìtàn àsìkò ìtàn láwa yìí. Kì í ṣàsìkò ìtàn. We need your support. We need your cooperation. Torí bẹ́ẹ̀ ṣe ń sọ ìtàn yẹn, èmi náà lè claim pé ọmọ Ìgbò ni mí. Every one of us lè claim pé ọmọ Ìgbò ni wá. Tí ìyá bá dẹ̀ ń jẹ ọmọ, bàbá máa ń wá ọ̀nà láti gbọ̀n ìyá yẹnu lára ọmọ ni. Kì í ṣe ká máa pa ìtàn nígbà tí ogun lé wa kiri. Àti ìgbẹ́nu ròyìn lé ní bí wọ́n ti tún kò ní wọ́n ti lé gbogbo àwọn ìrà ìgbómìnà wọ́n ti lé wọn kó ń lù ìlú tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ti bọ́ bẹ́ẹ̀. Dábàá nílò ìtàn. Ìṣẹ̀dálẹ̀ torí orúkọ àwọn bàbá yín Ọba Makin. Ṣé ló yẹ ká ẹ ṣe nǹkan tí Ọba Makin fi lẹ̀ tí òfin ní bàjẹ́ tí òfin ní parun. Ìtàn ò lè survive ẹ̀ ní lórí ìkórè tàtà wà yìí. Torí àwọn kan ti ń gbógun tì wá. That is why as a king tó lẹ́nu tó dẹ̀ mọ̀ pé ọmọ kóòtù òjíire lòun. Bẹ́ẹ̀ yẹn sọ pé bàbá yín ló ní Ifẹ̀ ẹ̀yin gẹ́lẹ́ ní Ifẹ̀. Tí gbogbo àwa tó kù dẹ̀ sọ pé Ilé Ifẹ̀ náà làwa ti jáde wá. Sultan Sokoto sọ pé you fight Almighty Allah if you fight Boko Haram. You fight Almighty Allah if you fight Boko Haram, sir. Òun sọ̀rọ̀ to protect the Boko Haram. Òun sọ̀rọ̀ láti lè máa fún Boko Haram ní energy, power, strength to continue. Ilé ti kú ọ̀la ní àrùn ojú àti rí face to face nínú ìwà wọn nínú ìṣe wọn. They need Yoruba land. They want to take over our land. Ńlá bí sọ wípé n tó wà lẹ́yìn ti kúrò lọ́rọ̀ àwọn ọmọ kéékèèké. Àsìkò tó yẹ kẹ́yìn àgbààgbà múre léyìí kẹ́yìn náà wá yarí pé mọ́ foko mi dọ́nà ẹjọ́ kan lè yàn kọ́. Kì í ṣe ìtàn àfẹ́ ìtàn. Torí ẹlòmíì máa sọ ìtàn á máa kọjá lọ lójú títì oko la máa fi pa oko á lọ máa sọ ìtàn tó kù lọ́rùn. Tó ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ṣé bó ṣe rí náà ni bàbá Èkìtì sọ pé àsìkò àti máa bàtàn kọ́ leléyìí pé àsìkò àti fọwọ́sowọ́pọ̀ ló yẹ kó jẹ́ fún gbogbo kábíyèsí nílẹ̀ Yorùbá. Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ dá sí. Ẹ drop comment yín. Remember to like, share, follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.